ó ga o àti oníjàbù ní TVC tẹ́ ẹ̀ bá tiẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé ẹ lè bẹ̀rù àwa èèyàn ni. Davido sọ̀rọ̀ ó bọ́ta ó ń ṣe flapapa ó ń ṣe flopopo ó kàn ṣáà ń dọ̀rọ̀ ọlẹ̀ ṣó ti mí ní Davido tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. tó bá bẹ̀rù Ọlọ́run ọba pé bàbá yẹn ó kò wà ń bẹ̀ láyé tiẹ̀ ó bẹ̀rù àwa èèyàn ni. ókè àwa ti káwọn fídíòsì kan wá fún ẹ kó wá wò ó nítorí pé wọ́n ti rí opportunity ó ti ń jókòó sínú AC látàárọ̀ ìgbà tó bá close àbí ó ti bìí pé Ọlọ́run wà lẹ́yìn ẹ ó bẹ̀rù àwọn tá à ń gbó tútù sára nílùú òkèrè ó bẹ̀rù àwọn tí wọ́n kú sí Mediterranean Sea àwọn tí wọ́n kú sí desert ókè mo ti kó fídíò kan wá fún ẹ nísìn. ìfún bàbá Tinubu àwọn máa bú àwọn politicians yẹn tí wọ́n bá dépò agbára ó máa burú gan o. àti oníjàbù TVC wàá burúkú ni ẹjọ́ ẹ̀kọ́ Ọlọ́run ló gbógo fọ́lọ̀ ẹ̀ àwọn táwa lẹ́yìn òde àwa náà sórí burúkú wàá gbọ́ o oníye tó máa ta epo ní Nàìjíríà tí ẹ̀mí ẹ̀ ò ní gbé o sálárì ẹ̀ ò ní kà ṣé wọ́n lè ta epo níyekíye sí kí Davido máa lè rà. àǹtí oníjàbù bẹ̀rù Ọlọ́run o àbí kò bẹ̀rù àwa èèyàn tá a máa sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ara ń kọ wá lókè òkun o ara ń kọ everybody ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ náà ó dẹ̀ dé ìjàbù sórí ó kéde ká lọ sílùú àràbò kó wá wo fídíò yìí kó wá báwọn èèyàn ṣe ń sọ náà ni mo ṣe ń jìyà ká play fídíò yìí fún ẹ bí a kò ní ṣọ́ọ̀kì ẹ ṣùgbọ́n wọ́n ti rí opportunity ó ti wà nínú AC ó ti fẹ́ láàbì ayé tiwa náà ò bàjẹ́ o ayé tiẹ̀ ò dẹ̀ dájú tiwa lọ ayé tiẹ̀ ò dájú tiwa lọ náà àìmọ̀ èèyàn ní òró oúnjẹ jẹ ṣé kí Davido parọ́ ni ṣé kí Davido sọ pẹ̀lú dání kí ẹ má ṣe yàmàyàmà báyìí pàápàá ó dẹ̀ dé ìjàbù sórí ó dé ìjàbù ara tá a bá sọ ń payín náà nìyẹn Yorubawuyi èmi ní fọ́bíà fún kinní orí yín yẹn ó dé ìjàbù sórí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó ń fẹ́ fún ṣé Nàìjíríà dáa ni. President Bola Ahmed Tinubu gan wọ́n jáde wọ́n lọ sí Brazil 2024 tí wọ́n ṣe yìí àwọn gan confirm ẹ̀ pẹ̀lú ilé ó láwọn èèyàn lẹ́bi ń pa àwọn èèyàn agbésùmọ̀mí wà nílùú wọ́n terrorize ìlú wọ́n dẹ̀ ó bẹ̀rẹ̀ sí I don't know bí àwọn àti Davido ti ní ẹ ti ní pantá kan ní kọ́nà bóyá because eléyìí ti kó lójú lásán ó ti kó lójú lásán náà ẹ bá mi share fídíò yìí kó kan àti oníjàbù TVC kẹ́kọ̀ọ́ sì dánú jọ àwọn tí màá sọ ń pa yín nìyẹn ẹ bá mi wo àwọn ọmọ yìí. It's not even easy. Some people they will say they won't come do Arabu work. If they reach the work, they will say they won't do it. You know, that is why most of our guests, please now. That is why our people, most of our guests here, they will say they want to do connection because the thing is that the money they inside that connection. Yes. So they should just apart from prostitution, what other type of work do you do? Now only that work, that two work there, yes, sir. Which work? Shagala work, that's housework and Shagala means housework. Yes. Connection is prostitution. And the trafficker fully use I don't need that so real. That's work that they here, and we are women. We don't even want to embarrass our country anymore. We don't want to do that kind of work because that work is not easy and it's not even good. One of those who upstairs, can they come here? Yes. Let them come so we don't have to start moving up and down. Let them see all of them here. Yeah, that what do you meet them? How do they treat you there? They are treating us badly. Because now, for example, now I can but the issue is this: how did you get here? They will carry us by road. Say they are like me now. I did Nigeria. They just when they call me for phone that I'm going to US, and for my own mind is that yes, if I go there, I can work. That's the one. And that woman, Oscot, and they did Nigeria. They just use their Ekiti state. Because I'm from Ekiti state, sir. So that is the reason why you can see. Focus on that. So that is why you can see most of our people here. They enter one chance. Their own mind is that if they reach this country, they will be making it to proud that okay now some people, their family, they are not okay for here. For example, like this one now, his family is not proper okay.
That is why he said that. He said our dad, our president said Dure should go back to Nigeria. He said no. Say he want to work. And because I know that if his own family is okay, she will not even say she want to work because that work is not for those these small children. Teenager work is not easy. Okay. If you work till morning to night, they will give you one officer. I beg you get officer here. Yes. I beg if you get, give me one. Let's show them. They will give us. Even said they will beat us. They will beat us. We are not free. We are not even safe for this country. Okay, so thank you very much. I've heard you. I want to thank the acting charge of the affairs of the Nigerian mission in Libya, and of course the president of Nigerian community, Ambassador Osage and his team for bringing us to meet with you. We've heard you. We've listened to you, and we'll take this message back to Nigeria. And then I can assure you that we have a listening president, Asiwaju Bola Ahmed Tinubu, and the Minister for Foreign Affairs as well. We will work on your request and we will ensure that we do the needful. Wherever you are, as long as you're a Nigerian, we will... AJINIGBE, how far? How market? Somebody share a video, you don't do it. Share ORI. Tí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ ní ìlú rí o tó pé wọ́n ti jẹ́ opportunist ó ti rámọ̀ yẹn tí ráwọn teenager wọ́n ní kó ka lọ Nàìjíríà olóhùn ò ní lọ sẹ́ẹ̀ ó gbà kó kú sí kọ́lọ̀ má gbẹ̀mí àwọn ọmọ wa olóhùn ò ní lọ àwọn fámìlì ò wà òkè nílé òun fi rẹ̀ ṣọ́fà wọ́n máa bá wọn sùn wọ́n máa nà wọ́n máa fún wọn ní mọ́sẹ̀ yọ̀ kan fún 24 hours ìlú àràbọ̀ nìyẹn o àfẹ́ gbé tẹ̀sìn wọ́ ìlú àràbọ̀ làwọn ọmọ wa tó ti ń dààmú yẹn o president sọ pé ìlú ò dáa ó ní ìlú kan gógó Davido dé ìlú òyìnbó ó ní ìlú kan gógó ó dẹ̀ mú sọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní gẹjẹ so ní nǹkan mi pẹ̀lú ẹ̀ ni ṣé kó máa parọ́ ni ṣé ìlú ò lé ni àwọn ọmọ ń kú òun lé wọn lọ ń sọmọ ọ̀dọ̀ by road from Nigeria to Libya tó bá bí àwọn ọmọ yẹn sì pé àwọn mélòó ni wọ́n jọ kúrò ní Nàìjíríà wọ́n máa dárúkọ thousands of them fún ẹ bí wọ́n kó mélòó ló padà survive dé Libya 100 ló máa dárúkọ fún ẹ. We are losing these children every day because ìlú ò dáa wọ́n fẹ́ kú òǹlé wọ́n fẹ́ wá ọrọ̀ ajé lọ síwájú àwọn kan wá ń lo opportunity yẹn wọ́n fi ṣe ẹ̀mí àwọn ọmọ yìí légbodò náà wọ́n ní ìlú ò dáa kí ni o fẹ́ gbà ń bẹ àǹtí oníjàbù kí ni tó o fẹ́ gbà o dẹ̀ múra kọ́kọ́kọ́kọ́kọ́ o pariwo bí fáànù Ìgbò o múra kọ́kọ́kọ́kọ́kọ́ Davido you build this you li ṣé wọ́n listen sórí Davido ni ṣebí aráàmù lórí lọ́dọ̀ yín aside fún Davido sọ fún mi ibi tó dá ní Nàìjíríà aside fẹ́ ìtẹ̀wà lábẹ́ olóṣèlú ṣèlú dàlà wá sáwá sí ibi ìtàwọn ọmọ tó ju wá ń rí ni òjò tó pa olè lóru ni tó bá délé kò ní lè sọ many people ó ti sori bẹ́ẹ̀ mi ti sori bẹ́ẹ̀ díẹ̀ sìn ó ti lé ní ọ̀sẹ̀ kan fọmi iṣẹ́ kan tó iṣẹ́ kan fọmi iṣẹ́ kan tó iṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ wà Nàìjíríà náà a máa sákò olè ni we are not lazy people kì í ṣe ọ̀lẹ ní Nàìjíríà dídà ló dà tó ọmọ dẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ àti oníjàbù bóyá kí n play video ẹ̀ fún àwọn èèyàn bóyá àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bóyá wọ́n fẹ́ rí nǹkan tó sọ bóyá máa wọn àwọn èèyàn kí wọ́n listen sí ẹ wọ́n á lè fi comment wọn sí comment section nípa ohun tó sọ so tó bá gbé Davido dé tansin wọn á ní báwo ni Nàìjíríà o instead wọ́n sọ pé economy Nàìjíríà wà ní shambles o àwọn tó wà lẹ́yìn odi kọ́ máa wálé for now o kìíní kan kó máa wá sọ bẹ́ẹ̀ even àwọn tó wà nílé wọ́n wọ̀nà tó máa fi jápa àwa jápa ni we escape tó bá pè wá ní immigrant nílùú onílùú wọ́n pọ́n wa lé ní o if you are from Nigeria wọ́n pè ní immigrant wọ́n pọ́n ẹ lé ní escape nìyẹn we escape from that hellfire called Nigeria
láti wá ṣe any iṣẹ́ là ń ṣe níbi bíi akógbẹ̀ akótọ̀ afọ tọ́ílẹ̀tì afọgbá afáwo tí wàá tún dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ tó wà ní Libya tó wà ní Oman tó ń gbọ́ wọn á nà wọ́n they will walk round the clock wọ́n wá fún wọn ní mọ́sà ẹyọ kan. Even olden day slavery during olden day slavery mi ò bí amọ́sà ẹyọ kan ni wọ́n ń fún wọn. tó wá modernize slavery fún wa nísìn Nàìjíríà wọ́n á nà wọ́n á bá wọn sùn wo teenager olúmọ bó ṣe filé sí olóhùn ò lè padà lọ sílé bóyá nínà tó ń ná yẹn tọwọ́ kọ́bọ̀ tó ń rí ló ń sẹ́ndì sí àwọn òbí ẹ̀ ńlé tí wọ́n fi ń jẹun. ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ná àti oníjàbù tí bá play ẹ̀ tán màá wá play fídíò kan kó wá wo bí àwọn ajínigbé àrà tí wọ́n ń dá lọ́wọ́ yìí ibi tí Nàìjíríà dé dúró even ọba òmù àwọn ti pariwo síta ọba òmù àwọn fúnra rẹ̀ ti pariwo ó ròyìn iye táwọn fún àwọn fìjìláńtẹ́ nísìn ó táwọn bá gbé àwọn ẹwo ẹ̀ka kọ́kọ́ play àǹtí oníjàbù kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ àǹtí oníjàbù. But that young man told truth. We all knew the truth. We say he used the channel, reach there, he block us. We finished him. Davido used this country to get his fame. We gave him that fame. We consumed his music. We gave it to the global stage. Everybody's consuming that music because Nigerians proudly, everywhere if they are driving taxi abroad, they want to hear those music. Afrobeat. They want to listen to Nigeria. And then we've giving him out. And then now he's saying everything is hard though. It's not going anywhere. Davido is ẹ dákun ṣe nǹkan hard ní Nàìjíríà ni àbí kí ló ń ṣàǹtí oníjàbù yìí àǹtí oníjàbù ṣe nǹkan hard ní Nàìjíríà kí ló ń ṣe yín gangan ṣe nǹkan hard ní Nàìjíríà ṣe nǹkan ò lé ní tí dandan ni kí gbogbo máa parọ́ ni gbogbo wa ò lè wà nínú ṣú yín náà gbogbo wa ò lè wà nínú ṣú yín you give ẹ ṣe yín listen sórí Davido ní ṣe ń gbọ́ orí Davido ní ṣe bá ràmù ní orí Davido. You give us shade, you give it shade, you give it fame wo lẹ fún. Come on. Ṣé fame tẹ́ tó pé yín lẹ fún ní fame yẹn kó wá fi rọ́pò. Okay, ọ̀rọ̀ yín ò jọ mí lójú ná. Ìwà wọn ni o, ìwà wọn ni. Ká parọ́ lódìdí, ìwà wọn ni. Ọ̀rọ̀ yín ò jọ mí lójú o, kò tiẹ̀ jọ mí lójú rárá. Káwo ohun tí wọ́n tó ṣẹlẹ̀ ń bí. Mo bí tán lọ Nàìjíríà gbogbo nǹkan ti fọ́ lójú. Ẹ̀dẹ̀ nǹkan máa sọ̀rọ̀. Ẹ ṣeun sà ní ọjọ́ Wednesday yẹn mò ń lọ sí church mi mò ń lọ sí Bible study. Okay. So Olómore ni mò ń gbé house ní Olómore ni mò ń gbé mo dẹ̀ ń lọ sí church mi wà ní ibi African Church Grammar School níbi ìrànlọ́lé Ọbásanjọ́. Okay. So mo wá wò pé àwọn àlejò wà nílé rẹpẹtẹ tí mo fi sílé pé kí n kàn lọ Bible study láàrin wákàtí kan kí n padà. So mo decide láti má gbé mọ́tò dání. Okay. Pé kò nídìí kí n gbé mọ́tò lọ kí n gọ̀kadà kí n kàn lọ kí n padà. So láti inú housing lọ́dọ̀ wa ọ̀kadà tó gbé mi ó lóun ò lọ gbòòrò pípé junction Olómore lòun máa pé tóun máa fi dúró mo dẹ̀ ní ìzókè tí n bá dé junction Olómore. Ẹ tún gbé mi. ọ̀kadà míì tó máa gbé mi dé Afro. So bí yẹn dẹ̀ ṣe já mi sí junction Olómore mo cross sí other side níbi táwọn ọlọ́pàá máa ń dúró sí ní roundabout Olómore yẹn gangan. Àwọn ọlọ́kadà kan máa ń pààkì síbẹ̀ rẹpẹtẹ láti gbèrò. So mo dẹ̀ pé kan nú wọn ó níbo mo ń lọ mo ní Afro. Ó dẹ̀ gbé mi bá a ṣe rìn síwájú díẹ̀ ká tó dé Biuri mo ní èmi tiẹ̀ bá ṣàwàdà pé mi ò lè já o pé o sọ iye tó máa gbà o. Ó ní pé kì í ṣerú yín àwọn máa ń wo àwọn èèyàn pé ẹni tí tẹ bá fóun náà nígbò jẹ́ pé láti bí síbẹ̀ yẹn ni mo ní ìsókè. Bá a dẹ̀ ṣe dé Biuri tó yí sí ọ̀nà New Bridge. Ta kọjá bí àwọn mọ́tò Ìbàdàn Ìṣàgámù díẹ̀ síwájú níbi táwọn táyé máa ń dúró sí yẹn. Bí fóònù ẹ̀ ṣe ring ó ní ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ má bínú ẹ jẹ́ kí n sáré receive call yìí o. Mo dẹ̀ wò pé safety náà ni kò dá kí ó máa fọwọ́ kan gun ọ̀kadà lọ́kọ̀. Ó dẹ̀ máa fi kan gbé fóònù. Fóònù ó dẹ̀ páàkì pé kóun sáré receive call. Bó ṣe ń receive call yẹn lọ́wọ́ ẹnìkan kan fọwọ́ gbá mi látẹ̀yìn ni. Ẹ̀gbọ́n ẹ kújọ́ mẹ́ta o. Ìgbà tí máa bójú ẹ̀yìn mo rí pé kì í ṣe ẹni tí mo mọ̀ rí. Lòun náà bá ní ẹ̀jẹ̀ má bínú ọ̀tọ̀ lẹ́ni tí mo pè o. Ó tọ́ nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn. Nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn. Ìgbà tí mo dẹ̀ máa sọ wípé máa ríra mi ló dinú ilé ńlá kan. Ilé yẹn ó tóbi rẹpẹtẹ. Ṣé ilé kíkọ́ àsìkò yìí àbí ilé àtijọ́ kan?
ilé kíkọ́ àsìkò yìí sáà ní ilé ìgbàlódé tó dàbí government house. ẹ mọ̀ ìlú tó wà. ní ìmọ̀lú o. ok. ní ìmọ̀lú o ní ilé ńlá gidi ìgbà tó ń fẹ́ kó wa kúrò ńbẹ̀ kó wa lọ bòmíì náà tá a jáde sínú ọgbà lé yẹn ẹ máa wòra yín nù lẹ́lẹ̀ lé yẹn báyìí. ní ilé ńlá tí àwọn mọ́tò gidi àwọn mọ́tò tó rà ánú gbà mọ́tò dẹ̀nkù sínú ọgbà yẹn rẹpẹtẹ. mọ́tò tó rà ánú gbà. nígbà tó gbé yín tẹ́ ẹ máa lajú ẹ bá àwọn èèyàn náà tí wọ́n ti gbé bẹ́ẹ̀. ẹ sà lẹ́yìn ìgbà táwa tó débẹ̀ wọ́n tún káwọn míì dé. wọ́n ń káwọn èèyàn dé ni. so tí kì í bá ṣe àánú Ọlọ́run èèyàn ò lè lọ bẹ̀ yẹn kó bọ̀ because wọn kì í ṣe àwọn ajínigbé béèrè owó àwọn ajínigbé pa ni. so mi lè sọ pé èèyàn báyìí máa pa lójú mi tán tó wá sórí ìlà tán mú wá kọ̀ọ̀kan pa bí ẹran. báwo lórí ṣe wá kó yín yọ sà. ẹ ṣeun olóòtú ẹni tí mi sọ wípé kì í ṣe pé àwọn tó pa yẹn kì í ṣe pé mo fi ń yọ̀ wọ́n kì í ṣe pé mo fi ń sọ wípé àwọn ò mọ Ọlọ́run àánú lèmi fúnra mi rí gbà because ní ìkórìtà yẹn èmi fúnra mi ti sọ ìrètí nù. kábíyèsí Ọlọ́run. mo ti sọ ìrèyàn ti ìkórìtà kò sí ìrètí mọ́ ni sà. ìkórìtà kò sí ìrètí mọ́ ni nígbà téèyàn wà lórí ìlà. tán mú àwọn tó wà níwájú ẹ̀. tàbí ẹran lé yá. so tó dẹ̀ ni pé àwọn ń sún pé ó máa kan èmi náà. kábíyèsí Ọlọ́run. bàbá lára bàtà kan báyìí náà mú wa síwájú ẹ̀ lójúbọ á dẹ̀ fi nǹkan á ṣàpè àwọn gbólóhùn kan á fi nǹkan gbáyàn lórí. nàpọ̀pọ̀ báyà dẹ̀ lulẹ̀ pí ó kú nìyẹn. wọ́n á dẹ̀ àwọn tó máa gbé bọ́ságbàlá ibẹ̀ ẹ máa gbọ́ pàpà bí ìgbà téèyàn bá wà ní odò ẹran tó ń kun màálù yẹn ta. bí ìgbà téèyàn wà lódò ẹran tó ń kun màálù níbi tó ń gbé wọn wọ̀ lágbàlá lẹ́ẹ̀ máa gbọ́ pàpà. ṣùgbọ́n Ọlọ́run tó lágbára tí ò kì í fa àwọn tiẹ̀ sílẹ̀ obìnrin kan náà kọ́kọ́ fi nǹkan kàn obìnrin yẹn bóyá bí ẹnì karùn-ún tó máa fi kàn mí ni wọ́n fi kíní yẹn gbá obìnrin yẹn lórí obìnrin yẹn kàn ṣéèkì kò ṣubú lórí ìkúnlẹ̀ náà ló wà ó tún fi kíní yẹn gbá obìnrin yẹn ò ṣubú bàbá yẹn kàn fọwọ́ tì í dànù ni àwọn bọ́ọ̀lù kan wà bẹ́ẹ̀ gbé obìnrin yẹn sẹ́gbẹ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní lù wọ́n lù ń lùkulù tẹ́jẹ̀ ń jáde lẹ́nu ẹ̀ báyìí. meanwhile tó bá ti kàn yẹn àwọn náà máa fọwọ́ tìyàn wọn á mú yàn kúnlẹ̀ tó láti nígbà tó kàn mí ní ìtì ẹ̀jẹ̀ kan mú mi kúnlẹ̀ tó láti mo ti sáré kúnlẹ̀ fúnra mi. because ní ìkórìtà yẹn èèyàn ti mọ̀ pé kò dẹ̀ nǹkan tó kù mọ́. kò kù nǹkan mọ́. ṣùgbọ́n mo fọkàn mi gbàdúrà tọ́lọ́run. ó dẹ̀ fi kíní yẹn kàn mí lórí. ó lanu mo rí pé kíní yẹn ò ní ìfẹ́kì kankan lára mi ó tún ti kàn lẹ́ẹ̀kejì. ó wá kọjú sí kan náà àwọn boys yẹn wípé ìlú wo yẹn wá ní Abẹ́òkúta ló wá ní ẹ̀yin ọmọ yìí ẹ ṣọ́ra pẹ̀lú àwọn bàbá yín Abẹ́òkúta wọ́n máa kórí burúkú bá yín ẹ pọpọ lọ ṣiṣẹ́. bí bàbá yẹn bó ṣe sọra tó ràpàtà yẹn ó kàn fún mi ní ẹ̀ṣẹ́ níwájú orí mi gbáà. ẹ̀ṣẹ́ yẹn dàbí ìgbà tí iná ẹ̀lẹ́tíríkì ò bá ṣọ́ọ̀kì èèyàn. ó sọ mí dànù àwọn kan dẹ̀ wà tán kó jọ sílẹ̀ àwọn yẹn wọ́n ti ra wọ́n yé wọ́n ti fárun orí wọn wọ́n kàn tó wọ́n jọ sílẹ̀ mú ṣubú lu àwọn yẹn. àwọn bọ́ìsì yẹn mú mi wọn ò lù mí wọ́n ṣáà mú mi jáde síta pẹ̀lú lédi tí wọ́n ti lù tẹ́jẹ̀ jáde lẹ́nu yẹn wọ́n kó wa síbi antirúùmù kan bẹ̀. antirúùmù tán kó wa sí yẹn yàrá kan wà wájú wa táwọn wò lọ́ọ̀kan báyìí. live and direct mú fojú wo páàkì èèyàn tán ti gé sílẹ̀ bíi àyà obìnrin tán ti fá tán kó jọ ẹsẹ̀ èèyàn orí èèyàn tán tó jọ sọ̀kan báyìí. so later náà wá kó èmi àti lédi yẹn wọ́n tún mú àwọn obìnrin méjì nínú àwa join wa wọ́n wá kó àwa mẹ́rẹ̀ẹ̀rin jáde ìgbà tán kó wa jáde it was very dark. bóyá alẹ́ la wà ó bóyá òru ni o bóyá dájí ni o àmọ́ aṣáàmọ̀ pé inú òkùnkùn gbogbo ẹ̀ dúdú ni. so wọ́n gbé mi àti lady kan wọ́n gbé wa sínú ẹ̀yìn búùtù mọ́tò kan náà kó wa sí. àwọn Lexus jeep ńlá yẹn ni black tinted wọ́n kó wa sínú búùtù ẹ̀. àwọn méjì ibi tán mú jáde náà wọ́n kó àwọn yẹn náà sínú búùtù míì. so wọ́n wa mọ́tò yẹn lọ. ìgbà tó dé level kan búùtù yẹn ṣí fúnra ẹ̀ mo rò pé wọ́n tẹ bọ́tìn láti inú. bẹ́ẹ̀ ni aṣáàrí wípé ojúgbó ńlá pátápátá ni ọ̀nà yẹn ò dá bẹ́ẹ̀ ni wọ́n ń sá eré burúkú. àwọn méjì tó wá jókòó sí orí síìtì tẹ̀yìn wọ́n tẹ síìtì yẹn wálẹ̀ so síìtì yẹn náà wá ó bá búùtù yẹn dọ́gba wọ́n wá jókòó sínú búùtù yẹn pẹ̀lú wa lójijì náà kàn bára wọn sọ̀rọ̀ bí mọ́tò yẹn ṣe ń sá eré burúkú wọ́n ṣe ti èmi àti lédì yẹn bọ́lẹ̀ nu mọ́tò nìyẹn. lórí eré bẹ́ẹ̀ ni
mo fi ẹ̀yìn já ibi tán tì wá sí yẹn mo wá discover pé orí bíríìjì ni wọ́n fẹ́ tì wá sínú odò ni lady yẹn orí lòun mú lọlẹ̀ kíní concrete tán fi ṣe irin bíríìjì yẹn ló la orí mọ́ orí yẹn dẹ̀ fọ́. kábíyèsí Ọlọ́run. so mo dùn ún ní pé kí n tiẹ̀ fà á bí mo ṣe ń dùn ló ń sọ ọrùn nù. so at that junction mi ò ní agbára kankan mọ́ pé táwọn èèyàn bá tún dé bí nísìn tán bá bá mi tí mò ń struggle pẹ̀lú ẹni tán lèmi ni mo pa mo fẹ́ lọ fi ṣe nǹkan láti mo tún fẹ́ ro. ẹ̀yìn rèé mo ṣáà ń rá wípé kí n ṣáà tiẹ̀ wá bí fi ara pamọ́ sínú gbólóhùn yẹn mo rí i pé mọ́tò wọn tún tàn padà lọ́ọ̀kan wọ́n tún bọ̀ mo bá fara sí kó sínú gbó mo ṣáà rọra lie down síbẹ̀ so wọ́n kàn drive kọjá ni inú gbó yẹn náà ni mo ti ń rá sí so tó túmọ̀ sí pé ìgbà tán lọ já wa yẹn bí ọwọ́ ọ̀dájí nìkan bíi 4 ni so ìgbà tán lọ́run máa ṣàánú mi mo ṣàrí ọlọ́kadà kan lẹ́yìn bíi wákàtí 2 nínú ìnira ńlá. kábíyèsí Ọlọ́run. mo ṣàjùwọ́lẹ̀ fọlọ́kadà mo bẹ́ẹ̀ ẹ̀rù ń bà yẹn kò fẹ́ dúró wípé bóyá àwọn tó máa ń díbọ́ tán máa ń gba ọ̀kadà lọ́wọ́ àwọn èèyàn mo ṣáà ń sunkún pé kó jọ o àwọn ajínigbé náà já nílẹ̀ o mi ò kì í ṣòlè o kó wá dúró ó níbo ni mò ń lọ mo ní ẹ dákun ibo la wà yìí ó náà ń pè bẹ̀yẹn ní side 2. láti bo. mo ní side 2 state wo ó ní bọ́dà ó ní ààlà Ọ̀ṣun state àti Ìjẹ̀bú Igbó níbẹ̀ yẹn. láti. Ọ̀ṣun báwo láti Abẹ́òkúta. ó dáa ẹ hẹ́pù mi dé Ìjẹ̀bú Igbó ó ní òun ò lè lọ Ìjẹ̀bú Igbó pé side 2 bí làwọn ti máa ń tàn padà pé Ìkòyí ilé ní Ọ̀ṣun state làwọn ti sọ̀kadà wá bẹ́ẹ̀ mo bá ní ó dáa kó ṣáà hẹ́pù mi dé Ìkòyí ilé ló bá ní 25 kò sí 1 naira owó kẹ wọ́n ti gba fóònù wọ́n ti gba gbogbo ẹ̀ ń bó mo ti fẹ́ rí ọba ṣíńjì tó owó tó wà lọ́wọ́ mi tí mo kó jáde wọ́n ti gbà á nígbà tí ẹ̀fẹ̀ ṣá pọ̀ arákùnrin yẹn ló hẹ́pù mi tó gbé mi láti side 2 yẹn tó gbé mi wá sí Ìkòyí ilé ní Ọ̀ṣun state nítòsí Ìkirè so àárọ̀ ọjọ́ yẹn wá jẹ́ àárọ̀ Sunday léyìí tó túmọ̀ sí wípé mo ti lo ọjọ́ 5 pẹ̀lú wọn láìsí oúnjẹ láìsí omi. wọ́n fi nǹkan kan lọ yín. fi nǹkan lọ wá kẹ́ ẹni tó ti fẹ́ pa ọ̀rẹ́dì. wọn ní àwọn náà ní fẹ́ kó ní strength mọ́ rárá tí wọ́n èèyànjú ẹ̀. kò sómi kò sóúnjẹ. so ìgbà tọ́lọ́kadà yẹn gbé mi dé Ìkòyí ilé yẹn ni mo ṣẹ̀ wá rí àwọn aláàánú pé ẹjọ́ ẹ dákun mo fẹ́ pe àwọn èèyàn mi ní ẹjọ́ báyìí kàtà báyìí káwòdì náà ṣẹ̀ wá fún mi ní fóònù tí mo ṣẹ̀ wá pe nọ́mbà àwọn ẹbí mi nílé ń bí Abẹ́òkúta ń bí làwọn yẹn ṣẹ̀ wá gbé mi níbẹ̀ wọ́n ṣẹ̀ wá gbé mi wálé gbé mi lọ sí hospital fún ìtọ́jú oríṣiríṣi bí mo ṣe ṣe wà mo ṣe ń gbà tọ́jú lọ́wọ́ báyìí. wàá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí rárá. a sọ fún iléeṣẹ́ kémi tó dé wọ́n ti àwọn èèyàn mi ti dààmú gan. wọ́n ti ń wá yín. wọ́n ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti lọ hospital wọ́n lọ mọ́ṣúárì kódà wọ́n dé léwé ẹran so láti léwé ẹran gan wọ́n ti ní bóyá kọ́ bá lọ zone 2 lẹ́kọ̀ọ́ so wọ́n ti tó iléeṣẹ́ ọlọ́pàá látàwọn létí so ìgbà tí mò ń bọ̀ wọ́n ṣe ń gbé mi bọ̀ direct látàwọn police station náà kọ́kọ́ gbé mi lọ láti lọ sọ fún wọn pé tó ẹni tá a wá sọ fún yín pé ó sọnù báyìí ló ṣe rìn o àti rí o but ọjọ́ Sunday yẹn mi ò lè dá ọ̀rọ̀ sọ ìgbà táwọn ọlọ́pàá yẹn fúnra wọn rí mi àwọn kan ní wọn bú sẹ́kún ni wọ́n wá sọ fáwọn family mi wípé ẹsẹ̀ kọ́kọ́ máa gbé ẹni yìí lọ sí hospital kó lọ gba ìtọ́jú tó péye nígbà tára ẹ̀ bá yá tó bá ti wà òkè dáadáa kó wá padà wá á wá fáwọn ní rìpọ́ọ̀tù gbogbo bí nǹkan yẹn ṣe. ẹni tí ó ròyìn ogun ò ní ikú ẹ̀dá tí ó lágbẹ̀yìn ò ní ìtawọ́ náà ṣe ti pẹ́ ẹni tó máa ròyìn ogun ò ní kú báyìí ẹni tó máa ròyìn ogun kò ní kú ká dúpẹ́ ẹ bá máa yí dúpẹ́ ẹ bá àwọn fámìlì ẹ̀ dúpẹ́ tábà tí wọ́n ń bá wọn dúpẹ́ mi bá wọn dúpẹ́ o ká máa wá fi àsìkò náà tọrọ fúnra wa pé àtàwa àti gbogbo nǹkan wa tó mí àti tí ò mí ní bọ́ sọ́wọ́ ajínigbé ní bọ́ sọ́wọ́ agbénigbowó ní bọ́ sọ́wọ́ agbénipa àti oníjàbù. I wish this video can reach where you are. Àti oníjàbù TVC, I wish they can send this video to you. Kò wo tí àwọn èèyàn tí wọ́n ń go through nínú ayé. Ká má torí pé àwa kan rí ọwọ́ tì bẹ̀nu. Ká má wá pa irọ́. Even
western world tó bá rí fídíò tó ṣe yìí ẹ̀rù á bà àwọn èèyàn tí àwọn tó bá rí fídíò tó ṣe yìí ẹ̀rù á bà àwọn òyìnbó gan wípé obìnrin lè sọ ọ̀rọ̀ báyìí lẹ́nu. You think àwọn èèyàn ọmọ kan tó ṣẹlẹ̀ Nàìjíríà ni? Now imagine this. Imagine this. Nigeria government wọn ò mọ ibi tán wà. They play. Àwọn ọlọ́pàá tí wọ́n gbé máa yìí lọ bá ṣòro bí wọ́n wọnú gbọ́dọ̀ bá àwọn pípù yẹn tó bá tiẹ̀ mọ ibi tán wà. You think they can go there? Ṣáwọn ọlọ́pàá yẹn wọ́n ní spare ẹ̀mí wọ́n pé méjì ẹ̀mí ẹyọ kan náà ni wọ́n ní. Èló níjọba ń san fún wọn tó jẹ́ máa fi ẹ̀mí wọn kalẹ̀ tó bá wá fẹ̀mí wọn kalẹ̀ tí wọ́n wọgbó tó bá pa wọ́n kú gbé ni tí wọ́n bá kú wọ́n kú gbé ni tí ò sí nǹkan kan tó máa tì díẹ̀ jáde. Nothing will happen after it. Nothing. Wà ń bẹ̀ òun sọ pálapàla lẹ́nu ebi kinní kan wọ́n bà ìlú jẹ́ wọ́n bà kinní kan jẹ́ agbésùnmọ̀mí oríṣiríṣi ló wà Nàìjíríà. Each region ni wọ́n ní problem tí wọ́n ń face Nàìjíríà. Àwọn ilẹ̀ Haúsá wọ́n ṣe ní Boko Haram wọ́n ní ICC wọ́n ní ISWAP wọ́n ní lukarawa àbí lukagoroba tó yẹ tún jáde. Oríṣiríṣi agbésùnmọ̀mí ló wà ní region tiwọn tí wọ́n pa wọ́n nípakúpa. Wọ́n gbé wọn wọ́n pa wọ́n ṣe fídíò and kò sí nǹkan kan tó tì díẹ̀ jáde because wọn kò ní tì díẹ̀ jáde. tó má jẹjà mọ́ àwọn kan wọ́n á bọ́ tàwọn ní they are foreign Fulanis. Báwo ni foreigners ṣe ń wọ ìlú wá pa ọmọ ìlú? Ṣé audacity tí wọ́n láti fi pa ọmọ ìlú ni pé because they are foreigners? Is it because they are foreigners? Wọ́n ní audacity, wọ́n ní authority láti pa àwọn ọmọ ìlú and nothing will be done. Foreigner from Mali, foreigner from kinní kan, Fulani from Chad, Fulani from okay. Ṣé àwọn ọmọ Nàìjíríà lè lọ sí Chad kí wọ́n lọ pa ọmọ Chad? Ṣé àwọn ọmọ Nàìjíríà lè lọ sí Mali kí wọ́n lọ pa ọmọ Mali? Tó bá yẹ pé ọmọ ìlú ló pa ọmọ ìlú àní tó pa ọmọ ìlú ló pa ọmọ ìlú wọ́n fi gbòṣe gbolé ni. Foreigners ń wá wọ́n wá ń pa àwọn èèyàn and instead of ìjọba láti gbégbèsè wọ́n ní they are foreigners and some politicians will even be defending them. Àti rí situation tó yẹ wípé àwọn olórí ìlú àwọn jagunjagun wọ́n sọ wípé àwọn politicians wà lẹ́yìn wọn. Wọ́n ti sọ̀rọ̀ minister tó ń dárúkọ ẹ̀ wọ́n ti mú local government chairman tó jágbésùnmọ̀mí different type of people tí wọ́n ti mú their elite kí ló tẹ̀yìn ẹ̀ bọ́ta nothing because wọ́n wá l'opportunity òjòkó sínú AC wọ́n tán kámẹ́rà sí ẹ lójú wọ́n ṣáná lù ẹ lójú ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run àǹtí oníjàbù ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run tó mo bí nípa oníjàbù orí yín yẹn tẹ́ bá ti déjọ́ orí yẹn we should see you as holy èèyàn tó wà holy agbọ́dọ̀ rí yín gẹ́gẹ́ bí ẹni tó wà ní mọ́ra ni èèyàn tó mọ́ ni yín bẹ́ẹ̀ tí yìnyín sì reverse is the case o tọ́dọ̀ ẹ̀ yóò tiẹ̀ lọ rárá kò tiẹ̀ mú yes rárá. We are come to South West ní ilẹ̀ Yorùbá tiwantiwa èèyàn mélòó lè dáko mọ́ oko ò ṣeé lọ. Àwọn ajínigbé tí wọ́n ń gba owó tọrùn ransom wọ́n wà nílẹ̀ Yorùbá. Àwọn ajínigbé tí wọ́n ajínipa gẹ́gẹ́ bí tí mo play tó ń sìn àwọn ajínipa làwọn alápàtà èèyàn ni wọ́n wà nílẹ̀ Yorùbá. Mo wí Davido ti ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ yẹn ọ̀rọ̀ economy nìkan ló ń sọ wípé ebi ń pa àwọn èèyàn àwọn tó wà nílùú òyìnbó kọ́ máa ti wálé nísìn because ọkàn ò balẹ̀ òbẹ́ pàṣẹ wà nínú òtútù yìí òbẹ́ aláìkẹ́ káwa bíbí ká má lè wọ̀rọ̀ àti bùbá ká má lè mú abọ́ àṣẹ òun wa tàbá ti àdàṣọ bora ni òbẹ́ ó tẹ́wa lọ́rọ̀ àbò òbó dùn mọ́ wa ni ó ṣe wá fìbẹ̀rù Ọlọ́run kékeré báyìí ìbẹ̀rù Ọlọ́run chinchin báyìí ó dẹ̀ fi sí
tó bá wá bẹ̀rù Ọlọ́run wá bẹ̀rù àwa èèyàn tá máa fi ẹnu wa rojọ́ táyé máa rí ẹ tó máa play video ẹ ó bẹ̀rù àwọn èèyàn tó pé wọ́n ti mú fídíò báyìí wọ́n ti save ẹ̀ pamọ́ ọjọ́ iwájú wàá dàgbà wàá dògbó ibi tó bá ti ń sọ̀rọ̀ wọ́n á play video yìí fún ẹ àbí ibi tí ọmọ ẹ bá ti ń sọ̀rọ̀ wọ́n á play video pé ìyá ẹ̀kọ́ ni ní 2024 tí gbogbo ayé even IMF gan sọ̀rọ̀ International Monetary Fund àwọn gan sọ̀rọ̀ nípa Nàìjíríà even President Bola Ahmed Tinubu òun náà raise alarm ó sọ̀rọ̀ nípa Nàìjíríà bàbá ní Tinubu ò dáa àǹtí kí lè máa sọ pé ẹ̀yin ò ṣe jàre tẹ́ bá dé ipò agbára ó wà lágbára o tó bá jẹ president Nàìjíríà ní wákàtí kan tó bá jẹ president Nàìjíríà ní ìṣẹ́jú kan àǹtí gbogbo ẹni tó bá fi lè sòótọ́ ní Nàìjíríà yẹn ní ìdìbò tó fi múra ti Davido yìí gbogbo ẹni tó bá fi lè complain pé ebi ń pa wọn ní Nàìjíríà tó bá fi lè jẹ kódà kó jẹ kánsẹ́lọ̀ àǹtí onítọ̀hún kò collect o Ọlọ́run o ò bẹ̀rù ọjọ́ ọ̀la o ò bẹ̀rù tó máa play video ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ máa tó máa dáwọ́ bojú pé ṣé ìyá àwọn lélẹ̀ bí a kò gbọ́ nǹkan tí má láàyè sọ. ẹbẹ̀rù àlọ́ ẹ̀sánú wa ẹbẹ̀rù àlọ́ aṣíwájú torí ẹ̀ lọ́hùn ebi ń pa wá aṣíwájú ebi ń pa wá o dákun torí ẹ̀ lọ ẹ̀sánú wa ẹ̀rá oúnjẹ ẹ̀sẹ̀ndísì arewa koji sai àdúrà fún yín tí ẹ rọ́dí kó inṣàláhù abiromi alifa abubakar saliu zaria ní sọ̀rọ̀ dákùn ẹ̀bẹ̀rẹ̀ Allah ebi ń kọ́ àwa síwájú ebi ń kọ́ àwa yíwọ̀n za ta kashe mu ebi ń kọ́ àwa o síwájú ebi ń kọ́ àwa. àti oníjàbù ṣọgbọ́n ó wò kó tó máa sọ ní èdè òun Tinubu lè má gbọ́ by fire by force ó sọ Yorùbá tipátipá aṣíwájú ebi ń ro Ọlọ́run aṣíwájú ebi ń ro Ọlọ́run ebi ń pa wá o ebi ń ro Ọlọ́run àbúrò ẹ ó sọ rẹ̀ dàbúrò Tinubu tipátipá ọmọ olódòdó Àkànbí ó sọ òdòdó orin everybody lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní fọ́ everybody lórí ó lóun take step kan àbí kí n sọ pé àwọn ń ṣe lọ́wọ́ mi ò kúkú gbóyìnbó ẹ dákun èèyàn mẹ́rin ló máa kù kí wọ́n tó parí step tí wọ́n ń take lọ́wọ́. Now look at hear what he said aṣíwájú ebi ń ro Ọlọ́run aṣíwájú ebi ń ro Ọlọ́run àǹtí ẹ̀yin ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ burú díẹ̀ o ògún gbọ́ ẹ burú díẹ̀ lẹ́mi bí a tún wá ṣò I don't know maybe you just hear this because bí ẹ kí ṣò yìí kó long jù kàn gbọ́ díẹ̀ lẹ́nu kábíyèsí bí a tún má lè mú fún fídíò wa I don't know. àṣọ́tẹ̀ di ọ̀sẹ̀ kan àdìpọ̀ wọn tí wọ́n ti tún wọn lẹ̀. tó bá mú àwọn ajínigbé lọ sí àgọ́ ọlọ́pàá tó máa fi di ọ̀sẹ̀ kan wọ́n á rí i pé wọ́n ti tú wọn lẹ̀ ibi tí Nàìjíríà dé dúró nìyẹn tó bá mú àwọn ajínigbé lọ sí àgọ́ ọlọ́pàá tó máa fi tó ọ̀sẹ̀ kan wọ́n á rí i pé wọ́n ti tú wọn lẹ̀ mo kàn ní kí sáré lo díẹ̀ ní fún fídíò wọn BBC lónìí ẹ lè lọ wo lórí péèjì wọn ń bẹ̀ tóbi fẹ́ kàn fún mi ní copyright mo kàn wá gbé kékeré yẹn wá fún yín ni ẹ̀sìn kan tí kábíyèsí yẹn sọ bóyá kìfẹ́ kan sọ fún yín lọ́wọ́ kan kábíyèsí tẹ́ ń wò yẹn kábíyèsí ò mọ àrán ni ní Kwara State wọ́n ròyìn ẹni wọ́n gùn tápá pásítọ̀
tí wọ́n jí gbé wọ́n gba 10 million naira kí wọ́n tó fi pásítọ̀ yẹn sílẹ̀. Wọ́n tún wá wọ́n tún kó àwọn mẹ́ta míì. Wọ́n ń bèrè òbítíbitì owó bẹ̀tì báyìí èèyàn kan ti kú nínú àwọn mẹ́ta tán kó. Kábíyèsí sọ̀rọ̀ débi wípé ṣé bàtí máa bá ayé lọ lélẹ̀ táwọn olóṣèlú bá fẹ́ campaign àwọn náà máa wá bá àwọn náà máa gbé ìṣòro campaign wá fún. Bó tó bá di pé wàhálà dé táwọn bá ké sí wọn àwọn ò ní gbọ́ nǹkan kan. Ó ní tí ò bá wọ̀ kí ìjọba fi ètò ààbò ìlú sọ́wọ́ àwọn tí wọ́n ní ìlú tó jẹ́ kábíyèsí. Ó ní wọ́n á gbé kábíyèsí mi á gbé ẹ̀wù ọba kalẹ̀ á gbérí ògùn wọ̀. Ó ní kábíyèsí tó bá lè di erin á di erin, kábíyèsí tó bá lè di ẹfọ̀n á di ẹfọ̀n. Ó ní wọ́n á wọ inú igbó wọ́n á lọ bá àwọn agbésùnmọ̀mí. Ó dárúkọ iye tí àwọn ń ná táwọn kó fáwọn fìjìláńtì pé kán fi ṣàánú àwọn kán bá wọn fi gáìdì ìlú. Ìdààmú yìí pọ̀, wàhálà yìí pọ̀, ìfòòró yìí pọ̀, fìtínà yìí pọ̀. Kábíyèsí ìròyìn ó ní tẹ̀tẹ̀lẹ̀ náà tí wọ́n wá ń jí àwọn lóko o. Ó ní nísìn ó ní kì í ṣe oko mọ́. Ó ní wọ́n ń wọlé ní ìgbà táwọn èèyàn kọ́ táwọn èèyàn lọ sóko mọ́ wọ́n wá ń wọlé wá bá wọn. Wọ́n wá ń gbé wọn nínú ilé wọn wọ́n wá lọ ń gbé wọn pa. Ẹni tó bá ti rí kinní kan mílíọ̀nù báyìí wọ́n ń lọ pa ni. Ẹni tó bá ti rí kinní kan mílíọ̀nù báyìí wọ́n máa kún ẹran ẹ̀ ní. Aunty, is this how we will continue? Even in Biafra land, ẹ wo àgbákò tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn Biafra dìde wọ́n láwọn ń lọ. Wọ́n láwọn ti ṣetán. Wọ́n láwọn ò dúró mọ́. Yorùbá ń pariwo ẹjẹ́ adá dúró. Kó tó kàn wá dùn mí ni pé èdè Yorùbá ló sọ lẹ́nu. Ó dùn mí o. Ó dùn mí pé èdè Yorùbá ló sọ lẹ́nu. Ó dùn mí. Ó dùn mí gan-an wípé èdè Yorùbá ló fi hàn. Ló fi sọ pé Davido ó fẹ́ bà Nàìjíríà jẹ́ ó fẹ́ jẹ́ kíní kan jẹ́. Ó dùn mí pé bí ọmọ Yorùbá dẹ̀ ní ẹ mi ò mọ̀ bí ọmọ Yorùbá ní ẹ mi ì mọ̀ n kọ́kọ́ sọ pé ọmọ Yorùbá ní ẹ ni bẹ́ẹ̀ mi ò mọ̀ bí ọmọ Yorùbá ní àbò kì í ṣe ọmọ Yorùbá. Bó sọ gbogbo ọmọ Yorùbá ó dẹ̀ kàwé àbò kàwé ni wọ́n ṣáà kàwé díẹ̀ kó tó lè gbé ẹ síbẹ̀ yẹn ó lè wáyé wọ́n ṣáà kàwé. Wọ́n jiyàn gbé wọ́n pààyàn kò sí equity. Odidi kábíyèsí ló sọ̀rọ̀ lẹ́nu pé ẹni tó máa jí gbé tá a máa ti mú lọ sí station báyìí ìdá ọjà ẹ̀dán jí gbé dà wọ́n pa ni o ìdá wọ́n gbowó ni o ìdá wọ́n pa sáyé nípa gbígba owó kótà nǹkan ní ẹ̀ kí kò ní padà gbẹ̀mí ẹ̀ tàbí wọ́n pa sọ́run ó kú fífi. Kábíyèsí tó bá ti mú wọn dé station lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n á fi wọ́n lẹ̀ tí kò sí kóòtù mọ́ Nàìjíríà ni. Gbogbo tá à ń ṣe ayé kíní ni ìwé báyìí kíkúká ni pé wọ́n kan sẹ́rẹ̀ lẹ̀ o wọ́n kan sẹ́rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n kan sẹ́rẹ̀ lẹ̀ o àwọn màláíkà kan náà ń bá wa kọ́tà 2024 yìí o 21st century àwọn màláíkà kan náà ń kọ́ o àwa èèyàn àwọn next generation àwọn unborn generation 10 15 20 100 generation we hear about Nigeria of 2024. Even before now we hear about Nigeria since 1960. Àwọn bàbá Awólọ́wọ̀ à ń pariwo wọn dọ̀la tí wọ́n ṣe àdákẹ́ sọ ní bàbá Awólọ́wọ̀ oníkálukú ló ń gbóríyìn fún bàbá Awólọ́wọ̀ àti oníjàbù wọn á gbóríyìn fún wọn náà. Àwọn ayé apariwo tiẹ̀ náà wọ́n á play fídíò yìí fáwọn ọmọ àtàwọn unborn generation. Yorubawuyi lórúkọ tèmi o. Yorubawuyi ni mò ń jẹ́. If you have seen my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọdọ yolóyè tí ò pé méjì Abẹ́ní ọmọ òṣèré pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ ti wá déwájú federal government tó bá sáìn ẹ̀ ó máa déwájú Elédùmarè. Eré ni ó ṣe wọn ò ní ṣèkà bóore bá dìbì ìpàdé dọ̀hún o. Ọ̀pẹ́ sọ̀rọ̀ kú.
ẹni tí wọ́n repress òun náà kú ó ti tán. And if you think ó fẹ́ ṣe kinní kan wàá déwájú Ọlọ́run wàá lọ bẹ́ni tó dá mi wàá lọ gba permission lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni tó bá náwó aburú sí wa á kú bí 99 times. If you have not turned up on this show, allow our turn up lórí ẹ̀. And if you love this, subscribe to my YouTube channel Yorubawuyi for more. See you on my next show. I love you. Bye bye.